ọ̀rọ̀ x tá à ń bá bọ̀ ẹ gbọ́ alàgbà Abbey Láwọlé sùn bẹ́ẹ̀ sà. kí ni ẹ dúró ìlànà tọ́lọ́n àti ìlànà tiṣẹ́ ìgbóhùnsáfẹ́fẹ́ àti máa ṣe interview fún yín lórí ìyẹn lọ́tọ̀ kí ni ẹ ní sọ lórí ọ̀rọ̀ x. ilẹ̀ tá a fẹ́ rí kí ló dà wá pọ̀ kí ló ṣẹlẹ̀ tá a fẹ́ sọ̀rọ̀ ní lórí. à ń pè é ó ń pè wá à ń sọ̀rọ̀ nílé wa fúnra wa òkè ó sì ń tẹ̀síwájú. ó dẹ̀ sì ń tẹ̀síwájú ṣùgbọ́n nǹkan kan ò pa wá pọ̀. tèmi bá máa sọ nípa tìtọ̀dọ̀ tèmi òun ni pé ohun gbogbo tí ó bá ti ní ṣe pẹ̀lú ìrìn àjò àná tí bá tiẹ̀ máa ṣe pẹ̀lú x mi ó gbúdọ̀ ní mímọ̀ ìyàwó ilé mi nínú. ẹ sì mọ̀ pé kò lè padà tẹ̀yìn ní fàǹfà ìkúrú ẹ̀. èmi lèmi mọnú ara mi wípé ẹni tí mò ń bá ṣe yìí o kí a kàn lè wà lálàáfíà. ṣó nílò kankan ẹ bá ṣe nǹkan kan. tó bá ní ṣe ẹ mọ̀ pé èmi lè dúró mi gẹ́gẹ́ mi kóun máa pè mí tí fóònù rẹ̀ bá wọlé tí mo dẹ̀ fẹ́ jẹ́ lóòótọ́ nínú ìgbéyàwó tuntun tí mo wà. ẹ lè blọọkù fóònù ẹ. tí n bá blọọkì ẹ. gẹ́gẹ́ bí ìránṣẹ́ Olúwa. ó máa ní tó máa ṣe fún mi tí n fi blọọkì ẹ. Okay. irú x mi lè jẹ́ ẹni tó bímọ fún mi àìmọye x tí ò bímọ tó bá ó ní tó máa ṣe fún mi tí màá fi blọọkì ẹ tí ò bá ṣe tí ó ti rí jù ẹ ní blọọkì ẹ ṣùgbọ́n tó bá jẹ́ ti ìyàwó yín ló ń pè lọ ló ń pè bọ̀ bẹ́ẹ̀ tó ti fẹ́ rí ṣùgbọ́n kankan ò sí láàrin wọn kí ni báwo lè ṣe máa fi. tó bá sọ fún mi tó bá yan létí mi gẹ́gẹ́ bí ọkọ ilé tó sì ń pè gbogbo gbàgàgà tẹ́ bá fẹ́ sùn. tí ìyàwó tí mo fẹ́ sílé mo gbúdọ̀ rí tán tí ó bá jẹ́ pẹ́ni tí mo rí tí mi ò rí inú ẹ̀ tán màá pàṣẹ gẹ́gẹ́ bí ọkùnrin. bó lẹ́sìn mọ̀ pé ẹ rí tán bẹ́ẹ̀ rí tán. ìyàwó ilé mi ni. ẹ lè rí tán. níwọ̀nba bí ti máa rí dé tó bá ti tẹ́ mi lọ́rùn ni bóyá màá fàyè gbà kó máa bá excess ó dẹ̀ lójú ọ̀rọ̀ tó gbúdọ̀ bá a sọ. ìyẹn tẹ́ ẹ bá wà nílé ẹ ti fààyè gbà nílé bẹ́ẹ̀ bá sí nílé ṣé wọn ní ẹ́díìtì ọ̀rọ̀. Ògbómọ̀ṣọ́ yá yóò dé Ògbómọ̀ṣọ́ ní àjà wà. ìyẹn tẹ́ ẹ bá ṣèṣì kọlù wọn bí tẹ́ ti ń sọ̀rọ̀ Ọlọ́run ní ṣe wá ní. ẹ̀gí kòfókòfó ṣe bẹ́ẹ̀ yìí bá márì kí lẹ ti fẹ́ ṣe pẹ̀lú òkìtì èdè bẹ́ẹ̀ lọ kí lẹ ti fẹ́ ṣe pẹ̀lú ọ̀rọ̀ x lórí fóònù yín. Believe tèmi nípa x ni wípé tí mo bá ti marry once tó jẹ́ pé mo ti marry mo ti ní that special reunion pẹ̀lú ẹni tí mo fẹ́ spend the rest of my life with gbogbo x ó máa remain x ni. wọ́n máa remain x ṣùgbọ́n kí ilé discussion tẹ́ ẹ fẹ́ jọ máa ṣe papọ̀. kò sí nǹkan tí mo try láti sọ ni wípé kò sí discussion mọ́. nọ́mbà wọn kọ́. ó ti lọ blocked everybody àti delete number ara wa kò sí any connection mọ́. kò sí any connection mọ́. torí tẹ́ bá connect pẹ̀lú àwọn exes yín ó lè fa kí marriage yẹn kó padà dàrú. torí àwọn spouse yín wọ́n ní lè trust yín pẹ̀lú èmi ò lè trust ọkọ mi pẹ̀lú ex yẹn. ó ti tán kí ni Dayọ̀ wí wí kankan. mi lè trust ọkọ mi pẹ̀lú ex so definitely. tó bá padà di born again nǹkan. tó bá wù kó di pastor church àti kó di àpá mi lè trust ẹ mi dey expect kóhun náà trust mi. nǹkan dé o. pẹ̀lú ex mi so that's it. olúkálùkù kájọ. ọ̀dà bọ̀ wọ́n bá yí gbà.